whatever lie tell ọgbọ́n is what ọgbọ́n wì gbọ́ whatever lie tell ọgbà is what ọgbà wì gbà bàbá o Serejobi o Serejobi o bàbá yẹn tètè dáhùn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló máa ń pè yín bàbá o Bọ́lá Tinubu ni. Hey everyone, Stuart here. Come check out Chips and That. This is tasty, delicious. Get involved. Happy birthday to you. Bàbá o, Serejobi, happy birthday lẹ̀. Bàbá ti lẹ́rìí dáadáa, wọ́n rán mi sí yín ni. Bàbá, Serejobi, ìlú ti dàrú o. Nǹkan ti bàjẹ́ o. Eku ò ké bí eku mọ́. Ẹja ò ké bí ẹja mọ́. Ọmọ ènìyàn ò fọhùn bí ọmọ ènìyàn. Àwọn èèyàn kan kú pí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 
mò ń jẹ́ òṣogun ńlẹ̀ yìí òkèrè ló wà òkèrè náà lógún ti wá ẹgbàgbé òkèrè ẹ wò ó Serejobi ẹ ti sùn níbo lẹ wà ṣé wà pẹ̀lú mi kí la fẹ́ ṣe gbogbo òlú ní kí n bèrè pé kí la fẹ́ ṣe tájàkálẹ̀ àrùn yìí tí òfin ní pa gbogbo ayé tán mò ń dáhùn mi ò gbọ́ mò ń dáhùn kí wọ́n má jáde gbogbo wa dúró sílé kí wọ́n gbọ́ tíjọba ń sọ kí wọ́n máa fẹ́ràn jẹ̀kọ́ kí wọ́n máa fẹ́ bàkan bẹ̀ kò gbọ́ ọ̀bá wọ́n máa fọwọ́ wọn dáadáa kílẹ̀ wí kọ́ máa mọ̀ gógóró náà rà Serejobi o wọ́n ti ń gbọ́ báyìí náà wọ́n ń gbọ́ mò ń gbọ́ kílẹ̀ kí wọ́n máa láṣepọ̀ pẹ̀lú obìnrin wọn tilé àbí tìta àti tilé àti tìta kí wọ́n máa ṣe dáadáa ẹni kí wọ́n máa fi straw fa omi inú àgbọn kí wọ́n fà gbé àbí kí wọ́n fà súpù kí wọ́n fà gbogbo ẹ̀ tán bàbá o bàbá ẹ̀yin lè máa lọ sí ẹ̀ẹ́dẹ̀ mò ń dáhùn ẹni Tinubu náà dà. See, you lack what they call quarantine. Serejobi èmi náà mú ẹ ń gẹ̀rẹ́ o mọ̀ pé ìwọ akọ̀yìn sọ̀rọ̀ tí ò lówó nú ni ẹ nígbà tá a pè é bí ẹ̀mẹjọ tó dáhùn èmi náà wá wò ó pé tó bá tiẹ̀ ń bá gbogbo ayé bínú o ò lè bá jaga bá ń bínú Ifá Èkó ntọ́wọ́ bá ti tọ̀rọ̀ ló máa gbé mò ń dáhùn bàbá orí tí inú ò pé orí tí inú ò dá bàbá orí yìí ò dá ẹ̀sọ́ ti tán kí ló ṣẹlẹ̀ kí n sọ fún Tinubu pé kí ni 2023 kí ló ṣẹlẹ̀ ó ti di pírẹsidẹ́ǹtì ṣe ẹ ti gbọ́ ni àbúrò ẹ ti gbọ́ Serejobi o ẹ kí ni kó máa ṣe kó máa tọ́jú wa kó tọ́jú mi dáadáa kó tọ́jú mi dáadáa ṣe ń gbọ́ o aṣíwájú bàbá wa Serejobi ní kẹ́ ẹ tọ́jú mi dáadáa ẹ̀yin ńkọ́ tó bá ti tọ́jú èmi ó ti tọ́jú ẹ̀yin náà mò ń gbọ́ yín ó ti tán Buhari kọ́ Buhari ká sọ fún dáadáa ó ti bọ́ ọ̀rá kò é ti ló wà báyìí ó ti lọ ti pẹ́ àwọn ti lọ ẹ̀fọ́rí àmì kankan ló ń ṣe wọ́n ti lọ bó wá ní ẹnu gbẹ wà wàláì àtàrà òjò kò sí nǹkan kan owó ẹ̀ dry kò sí mi ò gbọ́ wọ́n máa gbé nǹkan wá bó wá kí la fẹ́ ṣe báyìí epo díẹ̀ iyọ̀ díẹ̀ kí la pé aṣọ ìsàlẹ̀ àpótí ẹdìyẹ kan akọ àbábo kékeré akọni
Hello guys, if you must skip any meal, it shouldn't be breakfast. So therefore, go to Chips and Dat and get your delicious food and follow the address. Screen. Of course, don't be told. Serejobi bàbá, mo ń gbọ́ yín dáadáa, àwọn èèyàn mọ̀ pé kòkòrò gbé nǹkan mi sẹ́nu múyẹ́ ní ẹ̀pẹ̀lẹ́ kò sí wàhálà. Nígbà tí nǹkan ti máa wà pa, ẹ̀yin lè máa lọ sí kò sí wàhálà. Àwọn náà ti gbọ́ báyìí. Ṣé ẹ ti gbọ́ o? Ẹ̀yin ìlú mòye. Bàbá mi Serejobi wọ́n ní kí n wí fún yín pé kẹ́ ẹ jókòó lé, kẹ́ ẹ gbọ́n tí ìjọba ń wí. Wọ́n ní kẹ́ ẹ máa fẹ̀bà kan bẹ̀, kẹ́ ẹ máa fẹ́ràn jẹ̀kọ. Wọ́n ní kẹ́ ẹ dẹ̀ máa sọ àkàbà, kẹ́ ẹ máa kóbó, kẹ́ ẹ máa ságì lọ́gbẹ́, kẹ́ ẹ dẹ̀ máa tògùrọ̀ lọ́fà. Wọ́n ní kẹ́ ẹ máa fi straw, kẹ́ ẹ máa fi fa omi inú àgbọ̀gbẹ́. Wọ́n ní pé nǹkan máa dáa. Bẹ́ẹ̀ ni ó ti dáa bẹ́ẹ̀. Àbọ̀rúbọ̀ yìí bàbá, bàbá o, mo dáa fún yín. Bàbá, mo dáa fún yín.